Ẹ̀yin tèmi, fídíò tí mo tún mú wá fún yín lọ́tẹ̀ yìí ó lé kínka, ó gbẹnu tán o. Ẹ wo bí Madam Bukky Jesse ṣe jáde fún Màláíkà àti Fúnkẹ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mi ò ní bẹ fún yín, mo fẹ́ kẹ́ fojú ara yín wò. Tẹ wá ṣe ń wò yín, ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ́ máa comment. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe sí channel yìí, kẹ́dẹ̀ tẹ notification button yín. Kò cost yín ní extra data, kò dẹ̀ cost yín ní extra owó. Ẹ ṣe ń like, ẹ ṣe ń share, tẹ́ ń comment, tẹ́ ń subscribe. Nǹkan ayọ̀ lẹ́yìn náà máa fọwọ́ yín ṣe lágbára Ọlọ́run. Ẹ ṣé. Wúlẹ̀ lóde, àlàwọ̀ Màláíkà, ó jẹ́ kí wúlẹ̀ nídìí, àlàwọ̀ Màláíkà, wúlẹ̀ rúlì. Ní kí ló ń ṣe wèrè olóṣì? Adónipa gbogbo àwọn ìyàwó níyàwó ló ti dó tán. Ìṣẹ́gun Johnson, ògùn ẹ ti bàjẹ́. Kíkí, jẹ́ lọ rí ẹ̀kọ́ jójó ìyà, kó máa jó bẹ́ẹ̀ tí ò lọ́kọ́ lé. Fúnkẹ́, oní highway sí alábòsí. Ìyẹn náà mú gbogbo ẹsẹ̀, wọ́n ń wè níjó Fúnkẹ́ ń tiẹ̀. Ijó ẹyọ kan nìyẹn máa ń jó láyé ẹ̀. Ìyẹn náà ló bẹ̀rẹ̀ ká máa ya àwọn òfò síta. Àwọn olóṣì, wọ́n máa jójó ìyà. Oyin lọmọ náà mọ orin kọ. Oyin lọmọ mọ orin kọ. Fúnkẹ́ ló bẹ̀rẹ̀ ijó wèrè yìí, ẹ mọ̀ ni. Ijó kan dẹ̀ ni Fúnkẹ́ máa ń jó. Amẹ́sẹ̀ yẹn bá a ṣe bí ẹsẹ̀ scissors. Ẹ mọ̀ pé gbà tó ń jẹṣẹ́ tó lọ́kọ́ ńlé scissors style. Fúnkẹ́ yẹn máa like scissors style. Ẹ mọ̀ scissors style. Ẹ ló ti pẹ́ sí Fúnkẹ́ bá ń jó scissors style ló máa ń jó jù. Cut letter mi kò lè gbánú ilé yìí, èmi náà mọ̀. Ẹ má sọ fún mi wọ́n cut letter mi wọ́n kò sí gbogbo ilé yìí kò lè gbà. Àní Fúnkẹ́, ẹ jẹ́ ká pe bàbá ọmọ ẹ̀. Àbí ká pe Fúnkẹ́ ẹ̀ náà ó ba ayé jẹ́ gan o. Fúnkẹ́ ó fẹ́ kí ló kọ ẹ̀? Má sọ mọ́ ló ń jẹ́ ń gbà ẹ̀. Kí ló kọ yẹn náà? Ìkejì Òjògẹ́. Kí ló kọ kejì Òjògẹ́? Tolúwani náà kọrin, Tolúwani ní mọ̀rin kọ. Elijah náà mọ̀rin kọ. Bọ̀bọ́ yìí náà mọ̀rin kọ. Bọ̀bọ́ tó fẹ́ Taylor yìí. Ọ̀rẹ́ Vicky James. Kí ló kọ bọ̀bọ́ yẹn? Àwọn ọkọ mo ti gbàgbé. Yínká Quadri. Fúnkẹ́. Ẹ wá bọ́ta sí ẹ máa ṣe sẹ́ǹtì. Ẹ̀yin náà gbé máìkì ẹ̀ advice àwọn ọmọ. Ṣé torí àwọn jẹ̀nsí ò mọ̀ yìí? Èmi máa pàtó fún gbogbo wọn bíbà. Ìgbà tó ń ṣiṣẹ́ tíátà, ẹ pé Fúnkẹ́ máa ń sọ sórí pé wọn lòun ọmọ lòun fine. Wọ́n gba ògbóǹdì ẹ̀ bí. Wọ́n do bí ó lè mú lẹ́tà ẹ̀ wá o. Allegedly bẹ́ẹ̀. Till death do us apart ló wà tí Uncle Yinka. Fúnkẹ́. Àbó máa sọ pé Uncle Yinka Peter ọmọ Peter Okpoki yẹn. Okopin yẹn. Ibi okó ẹ̀ lẹ́sìn máa mọ̀ pé Okopin ní lóòótọ́. Òun náà. Ẹ kò máa sọ pé kí lójú Bukky wá dé bẹ́ẹ̀ yìí. Ṣòkòtò wọn máa ń fún di wọn pọ̀ ni. So bí ṣe máa ń rí nìyẹn. Báwo lọ kí ṣe máa dúró tí kò máa wú tí mo níwò. Máa sọ pé Bukky ń wò. Kí ló fún pa fún? Peter Okopin, Ṣókòpin ló ń jẹ́. Tatu ni. Kí là ń sọ lọ́nà? Fúnkẹ́ kọ́kọ́ fẹ́ má sọ mọ́. Ẹ pé Fúnkẹ́ gan sọ story fún ara rẹ̀. Wọ́n ní Cubana chief priest. Kí ló fẹ́ fi kún? Olórí burúkú. Oko yẹn dàbí kòkòrò ni. Kòkòrò tó kán. Ẹ mọ̀ kòkòrò. Ẹ mọ̀ kòkòrò. Ẹ̀yin jẹ́ sí ṣe mọ̀ kòkòrò. Ẹ mọ̀ tí kòkòrò bá gùn báyìí kó wá kán. Ẹ mọ̀ tó máa ṣe kúnkúlù yẹn. Olórí burúkú. Ikú ti gbogbo nǹkan tó jẹ́ kó fi lóko. SB. Èwo lesb yẹn àti lọ́tí ẹ̀ ti ṣe ìyàwó àmàgbúrò ẹ̀ mọ̀. Ìyẹn ṣojú dúdú bí ojú àmàlà tó pọ́n. Ẹ wá lórí wo mo like. Ta ló tún máa ń kọrin náà? Mo ṣá mọ̀ gbogbo wọn. Ṣùgbọ́n Ṣẹ́gun Johnson Ògùn ló ṣe. Kò sẹ́ni tó mọ̀. Ògùn ló ṣe. Ẹni kò lọ bú cut letter. Ọ̀nà wà Manchester. Ìwọ jẹ́ ọmọ bí tó wà Manchester yẹn. Mo mọ̀ pé ìyá kan ló wá káàtì Manchester yẹn. Àwọn olórí burúkú dẹ̀ ló kún Manchester yẹn. Olóbò thank you ni wọ́n. Àwọn ti London tẹ̀ yìí máa ń gba £200. Ṣé káwọn ti Manchester yìí? Àwọn ló máa lọ bá ya fọ́tò bí pé celebrity gidi kan ni. Emma, oh God.
Up to man. Oh my God! Àwa la gbogbo ẹnu yẹn. Oh my God! Kẹ́ńtẹ́ tó jọ bí. Àtìgbà tí yẹn ti gẹ Bínísẹ́rì kò rí mi kọ mọ́. Àtìgbà tó ti pẹ́ Bínísẹ́rì kò rí mi kọ mọ́. Tatu ni. Aláṣeyọrí ń kọrin, ó mọ orin kọ. Dúsìn. Ṣé àwọn tó wá ní kí n mú Dúsìn àti bọ̀bọ̀ tó máa ń fún fèrè yẹn. Dúsìn mo rí kọ ju bọ̀bọ̀ tó máa ń fèrè yẹn lọ. Àánú kàn ní èyí tó máa fún fèrè yẹn rí gbà. Ṣé mo bẹ́ẹ̀? Kí ló èyí tó máa fèrè yẹn jẹ́ náà? Èyí tó yẹ pé fèrè kíkọ́ ọ̀rẹ́ Pastor Jerry. Natalie Bassey, yeah, but you prefer do some more called you Natalie Bassey. Tale Professor Moses Bliss. You come mama she be didn't bed. Plenty ya we chance. Ayuba Moriko, Ayuba come. Boye best. Boye best Moriko. Ṣùgbọ́n yo tell boye best man kan tí mo ṣe like e bó tell pé ti bú mi rí. Olórí burúkú Portable ayé yẹn ma ti bàjẹ́. Olórin pàjáwìrì kò ní freestyle kọ́kọ́ olórin pàjáwìrì ni mi lè jó sórin Òṣùpá Òṣùpá ọmọ àgbà ni ọ̀rọ̀ ló máa ń sọ yẹ ọ̀rọ̀ máa wà Dáre Melody ó ti orin bí ṣọ́ọ̀ṣì ti pọ̀ ní orin ẹ̀jù ẹlẹ́yẹlé kó kọ́kọ́ dáwó tán dá fún padà èmi náà wọ́n pé mo nice Esther Ìgbẹ́kẹ̀lé kó kọ́kọ́ lọ jò ẹni kó lọ jò náà máa fún ní mọ̀yà mọ̀njáró no aso òyìnbó mo mọ̀ òyìnbó kọ ẹ má kọ wọn Davido síbẹ̀ mo like Davido tẹ́lẹ̀ ṣùgbọ́n mo like ẹ mọ̀ ìgbà tó lórí burúkú pí tó ti pa Mohbad jẹ tí Davido dé dákẹ́ ẹ mọ̀ pé nǹkan kékeré ló máa ń bí èmi inú Burna is the best ẹ bá ń tàgì Burna ọkọ mi ni Burna is the best. I will pick Burna. I will pick Wizkid. I will pick Olamide. I will pick D'banj. I like D'banj gan. I will pick Seun. Ẹ jẹ́ ká máa lọ títọ́. Ẹ má kó bá mi. Bẹ́ ṣe sọ sí. Ṣé máa dáwọ́ kọ́ọ̀tù fún. Ìṣẹ́gun Johnson. Mo tún Pasuma mo nko Pasuma mi te nguro yẹn mo Pasuma mo nko Àṣàkẹ́ mo like Àṣàkẹ́ because seri Àṣàkẹ́ music Àṣàkẹ́ àti Alápò Méjì ó fẹ́ jọra ẹ kò bá mi sọ fún Àṣàkẹ́ mo ti rí gbéraga mi ìwà ẹni kó calm down ó ti fẹ́ máa gbéraga Kiss Daniel mo like Kiss Daniel I like him very calm boy mo like him àwọn tó ti kú lè dẹ̀ fi ń lọ mi wọ́n ní raski mono Daddy Shoki lè bá sọ ẹ jẹ́ ká padà síbi tá tí ń bọ̀ ẹ bá mi sọ fún Ìṣẹ́gun Johnson pé kó lọ gba refund oògùn ló ṣe tẹ́ bá ti wọ́n pàtí tó bá ní ṣó máa náwó yẹn tán ẹ kúrò pàtí yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ bá ti ṣe tutù kí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  gbogbo wọn máa ń jọ wèrè ni ẹ bá mi sọ fún wọn tó bá ti ń jójó Ìṣẹ́gun Johnson Ọlọ́run mo parọ́ ẹ lọ wo fídíò Ìṣẹ́gun Johnson ẹ lọ wo gbogbo wọn wá jọra wọn lójú mi màmá àní máa dàrò nínú ilé ni pé báwo náà máa ṣe sàwọn èèyàn dé wèrè nínú pátì wọn báyìí ọkọ àti àwa wá jọ wèrè pọ̀ èmi ò ṣáà lè jó ṣá bó bá ṣe pátì tó bá pè jẹ́ kó ṣe tán kí n tó wá àbí tí DJ bá ti ń kọrin màá wá Aganadupe mo like yẹn ní ta ló kọ mo like ooh yeah I wish you happy birthday mo like Sunny Okosun mo like Oye Kawe ó ti pé àwọn tó ti kú ni mo wá like báyìí they call me BBO ẹ bá sọ fún BBO kó fàlùjọ díẹ̀ sí òun náà ti fẹ́ máa ṣe bí dídìrín they call me BBO ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ó ti fẹ́ máa fi dídìrín sórí ẹ̀ ẹni kó step up
èèyàn kan ní Mohbad mi mo rin Mohbad kó tó kú ó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni but òun náà ó máa rídìmù ọ̀rọ̀ wà ńbẹ̀ ó tẹ̀lé pé gbogbo rídìmù ẹ̀ bó lórí burúkú àṣànà ṣe pa bó ṣe ń dókó wọn lára ló ń kọ síbẹ̀ rídìmù ẹ̀dá ẹ jẹ́ ká máa lọ ilé yá wa o àlùjọ gbẹ̀rígbẹ̀ ṣé yẹn tó rọ̀ fún bíìtì wọ́n á máa ta piano báyìí á máa kọrin lọ báyìí ó dẹ̀ mọ́ pé mo dúró ẹ o ìwọ ló gbọ́bọ̀ wá sí Nàìjíríà o dọ́kàsì abuké o mo dúró ẹ àbí mo dúró ẹ ọmọ tó wà lọ́wọ́ ẹ ọmọ mi ni o ṣọ́mi nìyẹn ń kọ ẹ jẹ́ ní kó lọ sọ́dọ̀ ọ̀dọ̀ Pastor Gebu kó lọ bèrè iṣẹ́ àṣelà ń bẹ̀. Ìṣẹ́gun Johnson mo yìí ń dúró di àmọ́ wà Manchester jẹ́ mọ́ bí tó wà ebi àtọmọ yẹn la máa wá ka ẹ mọ́ ọ̀dọ̀ ṣúgà mọ́ wo àwọn kan Manchester aláwìn ni wọ́n wọ̀ lówó lọ́wọ́ èmi ò mẹ́ni tó ń jẹ́ pẹ̀lú mi Deborah Rẹ̀mí Lẹ́kọ̀ọ́ Amos ọmọ ìlú mi nìyẹn àwọn orin bàbá jẹsẹ̀ nìyẹn máa ń kọ. Ayọ̀ mi ti dé ṣọ́ ọ̀rìn mi kọ́ mọ́ láti gbà yẹn ẹ ṣáà máa wò ó ti àwọn yẹn náà ògo wọn báyà ògo kìkì yẹn kò tiẹ̀ pẹ́ 1 month 2 days ni ìyẹn 1 month 2 days ni ṣé mo nǹkan tí yẹn fi gbogbo ẹ̀ jẹ́ ṣé mo nǹkan tó fi gbogbo ẹ̀ jẹ́ ó lọ ṣe Spiderman ní December 30 wèrè ogun tó ṣe fún wọn ní kó má ṣe bí ẹyẹ tó fò ó bá lọ sórí òkè ó ṣe Spiderman wọ́n wá mú okùn wọ́n fi fún gbogbo okó àtẹkùn ẹ̀ wọ́n bá fún sókè ṣòkòtò wà lókè bàtà wà nísàlẹ̀. Petition di mélòó gbogbo yín lè máa dáwọ́ court gbogbo yín ó dàbí tí wọ́n fẹ́ ṣe show next bí ṣe máa sọ kalẹ̀ ni màá ní kí mo yọ so mímókè ṣẹ́rí ayọ̀ mo jẹ́ wá láìkì bọ̀bọ̀ yẹn o Ìyábọ̀ ló jẹ́ kí n má gbà ti bọ̀bọ̀ yẹn o àwọn ọmọ mo láìkì wọn ṣe pé mi ò parọ́ mo láìkì ọmọ yẹn ṣùgbọ́n ṣe pé tí n bá ń bínú séyàn màá máa bínú sí nǹkan tó so mọ́ náà ni kí Ìyábọ̀ lọ change ẹ sọ fún Ìyábọ̀ kò change ẹ sọ fún tútà kò change tútà olú ọmọ nìyẹn olú ọmọ tútà ṣẹ́rí wọ́n ṣe ògùn òkìkí Fáyọ̀mí ti dé náà ayọ̀ mi wọ́n kọ́ Yorùbá ìgbà tó máa bògùn tó ṣe fún jẹ́ ó lọ sí 30 December wọ́n wá fi okùn wọ́n fi fa ẹkùn àti ṣòkòtò ẹ̀ báyìí wọ́n sọ wèrè di superstar wọ́n fẹ́ sọ di Chris Brown Tanzania. Meanwhile wọ́n sọ fún pé èèwọ̀ ṣẹ́ yẹn ni pé kó sọ̀kalẹ̀ látòkè. ṣé Ìyábọ̀ ló fún style yẹn wọ́n bá sọ wèrè ní Spiderman. ó wá wọ very sharp lemon ẹmọ gbà tí Sunny Adé ẹmọ gbà tí Sunny Adé máa wá ṣeré fáwọn 70s àwọn 60s nígbà tí lóyìnbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹmọ àwọn aṣọ egun tí ó jìnnà sí Chris Brown ó fara jọ bọ́dá Shaggy. ẹ mọ̀ pé Chris Brown ní Amẹ́ríkà ó lọ kọrin bí kan òkè ló ti bọ́lẹ̀ mbákàlà fún mi lórúkọ ẹni tó fún ẹ ní style yẹn má bẹ́ẹ̀ drag ẹ mbákàlà fún mi lórúkọ ẹni tó fún ẹ ní style yẹn má bẹ́ẹ̀ drag ẹ ẹni tó ní kó bọ́lẹ̀ látòkè yẹn wọ́n wá mú gbogbo èkó ẹ̀ báyìí wọ́n wá fà pọ̀ báyìí wọ́n ṣe fa gbogbo kó ẹ̀ mọ́tàn ẹ̀ ní
ó èlé rí dáadáa ìgbà tó wá sọ̀kalẹ̀ ẹsẹ̀ yẹn wá ṣe báyìí ṣòkòtò yẹn wá fò sókè bàtà búkìbúkì tó wọ̀ ẹni ṣebí bíjẹ lóhùn owó fídíò bó ló ti rí gbogbo eléyìí mo máa study social media ni èmi ò kàn school ìtorí ẹ̀ gbàdúrà kí n má rí sí ẹ tí n bá rí sí ẹ wàá wò pé báwo ni kéèyàn ṣe rí gbogbo nǹkan tó ó kẹ́ gbogbo àwọn tẹ́ ń pè sìn bẹ́ẹ̀ ṣe ń dárúkọ àwọn olórin yẹn mò ń sọ nǹkan tó ń ṣe fún yín ẹ máa wọ́dà pé mi dẹ̀ kí n wo gbogbo wọn. wọ́n ti ń dúró ní 30 December wọ́n ti ń dúró meanwhile Ìyábọ̀ ti ń ṣakọ tìjú màmá yàtọ̀ ní tìjú màmá yàtọ̀. ìgbà táwọn òye tó tẹ̀lé Ìyábọ̀ máa wá tán ẹ mọ̀ bí gbogbo mi tó ti kọrin yẹn ṣe tó yẹn àwọn Ìyábọ̀ nìkan ló ń pe wow tẹ bá rí expression àwọn èrò tó wà bẹ́ẹ̀ bombastic style wọn kò tí ì ṣeré tán làwọn Twitter lọ ti drag ẹbí wéré ó ta lára ó bọ̀tà ó ní haters I don't care what you tell me it is a design the style is a design it's like Chris Brown it's like monosumo ó jìnnà sí Chris Brown ó súnmọ́ bọ̀dà Shaggy. ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ máa lọ please don't go ó ti rẹ̀ mí jọ òkè kí lágó sọ mo fẹ́ padà wá ká tún rẹ́rìn níbo ẹ jẹ́ ká máa lọ. àwa ànàlá ẹyọ ọmọ ní tíátà Fúnkẹ́ wùn mí bú ó ṣẹ̀ mí ṣùgbọ́n ẹ jẹ́ ká fílẹ̀ dọ̀là mi ìfẹ́ búbọ̀ ó kọjá yẹ mi ìfẹ́ come for about máa sọ dọ̀là ọkọ mẹ́ta láti kà mọ́ Fúnkẹ́ báyìí ẹni tó kọ́kọ́ fẹ́ onímọ́tò ni senior colleague Olúọmọ ni kí ló kọ yẹn náà tí marriage wọn ò ju oṣù méjì lọ báyìí 2 months 3 days ni marriage Fúnkẹ́ ó fi lé pọ̀ tí ó fọ̀nà òkà bó ti yẹ pọ́ọ̀lù tó ti ṣe gbogbo ọ̀lù yẹn ojú pálọ̀ wa lọ mi mọ̀ kan tó ṣe há síbẹ̀ Kẹ́hìndé àbí ó fẹ́ Kẹ́hìndé senior colleague Olúọmọ ni Kẹ́hìndé ó fẹ́ yẹn àbí meanwhile òun àti Fẹ́mi Adébáyọ̀ wọ́n dóra wọn wọ́n jẹ sí ara wọn mi ìfàlẹ́jì sí tó jẹ́ pé ńgbà yẹn Fúnkẹ́ ò kí ń kí bàbá Bello kò ń kí ọ̀gá Bello ó ní wọ́n gbowó òun ìgbà tó mọ̀ pé òun ò ní fẹ́fẹ́ mi kò ó ṣẹ̀ṣẹ̀ ń kí bàbá Bello ni ṣé ń gbọ́ mi ẹ̀yin dẹ̀ sí ò lè mọ̀ yẹn Kẹ́ndú lóṣòdì olórí burúkú yẹn ló fẹ́ ṣe Lagos State Governor sí àṣírí tó bá rí 3 votes bí àwọn ìyàwó ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ló vote fún ẹ Kẹ́ndú olórí burúkú ó wá pín ráìsì dèrèkà kan ó pín fún wọn lóṣòdì ó lè fẹ́ jẹ governor ṣé tó bá ṣe governor náà bó ṣe máa fẹ́ bí pa wọ́n nìyẹn àbájọ tí Fúnkẹ́ já ẹlẹ̀ olóṣì kò ní future ambition ó fẹ́ Kẹ́ndú tán gẹ́tẹ̀ òun àti Fẹ́mi ti ń dóra wọn ti pẹ́ ṣóyé yín Fúnkẹ́ Akíndélé gan pẹ̀lú àwọn tó fa ìjà ẹni tó bíbejì fún Fẹ́mi Adébáyọ̀ ìyàwó Fẹ́mi tó ń sunkún kiri yẹn ṣé kò mọ̀ nǹkan tó ń sunkún fún ni ṣé torí àkàn look away but Fúnkẹ́ yẹn tiẹ̀ igi ẹ̀ ti fẹ́ máa ga ju onírì ẹ̀ lọ notice Fúnkẹ́ sì ni ṣó ti di tomboy ni gbogbo aṣọ tó máa wọ̀ sí oversize ni aṣọ oversize ló máa ń wọ̀ Fúnkẹ́ náà yàn dídí ẹ̀ o mo ṣọ́ ìpá yìí a máa jí okódó àkọ́tí mẹ́ tó ń dó ni ó fẹ́ Yínká Quadri ó fẹ́ Fẹ́mi Adébáyọ̀ gangan ló fẹ́ lọ́kùnrin ń yàn but àwọn bàbá Bello gbà torí ṣe mẹ́pà wọn ará Ìlọrin wọn láìkì kọ́wọ́ obìnrin máa ga sókè jọkọ wọn lọ wọ́n ti wò pé Fúnkẹ́ lówó ju Fẹ́mi lọ pé kò lè work ó fẹ́ Yínká Quadri ó fẹ́ Fẹ́mi Adébáyọ̀ ó fẹ́ Kẹ́ndú ó fẹ́ bọ̀bọ̀ producer ẹ̀yẹn Fúnkẹ́ gan yàn dín kékeré o
àbájọ tó so máa ṣànà àwọn senior colleague àṣànà ni ta ló tún kù ẹ jẹ́ ká máa lọ ẹ má jẹ́ kán wá mú Ìṣẹ́gun Johnson lọ ṣe ń di orin yẹn kò dùn wà á rí péjọ tó tọmọ yẹn tí girlfriend ẹ wá tú àṣírí ẹ wà láìtàláì ẹ lọ wo comment section jọ yẹn ẹ wo gbogbo àwọn tó bọ́ síta ẹ wo gbogbo àwọn tó bọ́ síta fún Ìṣẹ́gun Johnson jọ yẹn orin ẹ ní gbogbo yẹn ń condemn orin ẹ ò kí ń dùn orin ẹ ò kí ń dùn orin ẹ ò kí ń dùn ní gbogbo wọn sọ orin ẹ ò kí ń dùn orin ẹ ò kí ń dùn ló ń sọ kí ni orin fi tan mọ́ pọ́jà obìnrin sílẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ẹ́ pọ́gùn yẹn ti bàjẹ́ náà wo ṣe láwọn onífújì yẹn nǹkan tí mo ṣe rí lì gbọ́ wọn wọ́n máa ń pariwo ẹ̀ tún nígbà nǹkan tó ń sọ ọlọ́run ẹ̀fọ́ ògbójú mi jẹ́ ọjọ́ ọlọ́run ọ̀bọ̀ súlẹ̀ màlà súlẹ̀ wọ́n máa pariwo wọ́n máa gbé gbogbo ẹnu sínú máìkì mo sọ fún pé wọ́dìnsì orin lèmi máa ń gbọ́ tí ìbàdàn ti gbọ́ wọ́dìnsì orin ó ti tán wọ́n ti àwọn onífújì máa ń pariwo gan Wàsíù nìkan mo Wàsíù kì í pariwo púpọ̀ Wàsíù ti ń fi style sínú orin Wàsíù dádì mi ta ni skin plug yín ẹ ti ń dúdú o ṣó ń bó ṣégè ní skin plug yín ó ń bó ṣégè tí òrì ti ẹ̀bó olóbùkú olóhun ń bó ṣégè ṣùgbọ́n fíltà ló fi ń polówó wèrè ń bó ṣégè ṣùgbọ́n fíltà ló ń lò make it make sense asáù náà ó ń bó ṣégè ó jẹ́ fi fíltà polówó ọlọ́run wọ́n ti rọ́ọ̀nù yín street lórí social media yìí ó ń bó ṣégè ó jẹ́ fi fíltà polówó notice mi dáàdì mi ti try àti rẹ̀ tó ń fẹ́ báyìí mélòó gan ló wà lábẹ́ dáàdì mi mọ́ wọn ní stamina mọ́ bọ́ bá mo pàrágà gan bọ́ bá lo pàrágà wọn lè lo ju 5 minutes lọ àfi tó bá fẹ́ kẹ́mi wọn bọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ àtọmọmọ ló gbẹ̀yìn wọn mo fẹ́ sọ̀rọ̀ kan ní Wàsíù ìgbà wo lẹ máa rìtáyà kí ni Wàsíù pé náà ìgbà lẹ fẹ́ rìtáyà àkú sọsọsọ náà bá dẹkọ ilẹ̀ yìí máa bá mi bẹ̀ gbogbo àwọn tí mo ṣe Wàsíù tààlà tún fẹ́ sọ 69 lọ́dẹ̀ yìí ń tó bẹ́ẹ̀ abájọ tí ò dóbò mọ́ ó yá ní kí gbogbo obìnrin tó wà lọ́dọ̀ òun máa lọ wọ́n yá ń jẹ Wàsíù mọ̀jú kó máa jẹ sífùdù lọ ó ní sífùdù sọnù àpọ́nlé òsì fọ́ba tí ò lólórí dádì mi ẹ lọ mo pa láṣẹ yìí mo dá lábàá ẹ lọ mú kọ́nà àwọn tẹkọ̀ sílẹ̀ yẹn kẹbẹ̀rẹ̀ pẹ̀lú wọn èyí tó bímọ fún inú wọn ni o ọlọ́mọ ló láyé kò ṣe lóúnjẹ kí lẹ kọ ẹ já máa lọ ẹ já máa lọ mi fẹ́ sọ̀rọ̀ bá sọ̀rọ̀ sí ẹ ní mò ń bú rọ́pò ẹ já máa lọ àsọ̀njọ́ mi pẹ́lá àṣàlò olórí burúkú mà làwọn opportunity yẹn ta ló ń sọ̀rọ̀ àwọn ọ̀nà lẹ́ntítì yẹn à ń sọ̀rọ̀ àwọn èèyàn gidi ẹ̀ ń sọ̀rọ̀ àwọn ọmọ tó yẹ pé tọ́n bá ṣe dáadáa tọ́n bá lọ save àwọn owó wọn gbogbo nǹkan ò lọ títí o. ok èèyàn kan ní kí n sọ Àgbàlá Gabriel àti lady yẹn ṣe rí nǹkan tí mo ṣe ní blame Àgbàlá Gabriel rúbọ ọ̀fẹ́ ni ó dẹ̀ dò mo dẹ̀ rí pọ́n ní lady yẹn ti ń deny pé òun ò bá mi kí ló sọ wọ́n ló sọ kankan náà mi gbọ́ ẹ má jẹ́ kó jọ yín lójú ṣó ti yẹn má jẹ́ kọ́wọ́ lady yẹn jọ yín lójú ẹ rántí pé gbà ti Genesis gan tó yẹ pé voice note lẹ́ni yẹn send sí mi the fact pé mo play voice note yẹn gan wọ́n yìí sọ pé mo ń parọ́ ni so ẹ má worry ṣe rí Ọlọ́run tó kàn yọ gbogbo ni pé I don't record ṣé nǹkan tí mo sọ yẹn so ẹ má worry I don't want to talk about it because ọ̀rọ̀ tó bá ti lọ èmi ò sọ mọ́ tí ó bá ṣe pé wá sọ fún mi gan pé kí n fọ̀rọ̀ wọn ṣe example fún gbogbo àwọn tó ń wò wá I don't talk about such ṣé nǹkan tí mo sọ yẹn but
Táyé Currency. Táyé Currency. Táyé Currency. Mi ma wọ́n akọ àtijọ́ yẹn jàre. Ṣẹ́gun Johnson. Kò tí kúrò Manchester. Ibo ló wà? Mo ń bọ̀ wá gbéjà bá ẹ sọ pé BJ kan bu lọ́wọ́ pé mo ń bọ̀ fún. Olóṣì. Ó sọmọ lọ́mọ di Lord of the Ring. Ṣẹ́gun Johnson, ma fẹ́ bu ẹ pa wí pé ojoojúmọ́ máa ń comment sọ́dọ̀ ẹ̀. Lọ compensate ọmọ yẹn Ṣẹ́gun. No, òun kọ́ ló kọ wèrè la fi wo wèrè. Okay, ṣé tó kọ wèrè la fi wo wèrè yẹn. Okay, ṣé òun ni bọ̀bọ̀ tẹ dá ọkọ yẹn. Mi mọ̀. Ṣé pé mo yé torin yẹn. Pé mo kì í kọ́. Mo yé torin yẹn gan. Wèrè la fi wo wèrè. Ṣé àwọn orin kan wà, don't join people to sing it. Ẹ ti pera yín wèrè nìyẹn. Ẹni pa àwọn kan wà mo bá wọn kọ́. Ìgbà kan lèmi sunu mọ́tò. Ẹ wá ra wọn tí ò jìyà rí náà. Ìgbà kan lèmi sunu mọ́tò. Ẹ sọ fún bàbá yẹn pé kó fún wa evidence. A sunu mọ́tò. Bàyẹ pọ̀ ìyàwó ló ń dó kiri. Dayọ̀ Amusa ń kọrin. Ebi ló lè yẹn débi orin. Ebi ló lè Dayọ̀ Amusa débi orin. Jẹ́ ká máa lọ. Ìyàwó Kúnlé Afford. Mo máa rí pé mo ti ń ṣakọgàn. Oyinma dàbí bébì lójú àwọn tó ń do ẹ́ sìn. Ìgbà díẹ̀ ni. Oyinma dàbí bébì lójú àwọn tó ń do ẹ́. Àbí wọ́n kọ́. Mo rí pé ó ti make up. Ó ti step up make up game ẹ̀. Wò wọ́n á gbé òbò ẹ̀ wọ́n á gbé gbóná. Àwọn tó international driver. Wọ́n náà ti make up ó ti wégele. Orí pé tí Kúnlé Afford ṣe party kan lánàá àbíjẹta. Ìwọ náà ó wọ white ó make up ó wégele. Wò òbò ẹ̀. Wàá máa ṣe hílà yìí lóní. Yáyò yá ló máa ṣe yáyò. Oríyọmí Hamzat ńkọ́. Mi rẹ́pọ̀ àtòkò wọn ta. Ṣẹ́rí kọ́kùnrin máa wọ ṣòkòtò tó fún ẹ̀pọ̀ àtòkò wọn pẹ̀. Oríyọmí ló bẹ̀rẹ̀. Bí àkọ́ tán bá lọ́jà ló ń rà ní o. Bí àwọn ló ní kọ́ máa ṣe okó àtòkò ebi. Ìṣẹ́gun Johnson. Bí mi ìtẹ̀ ẹ̀rọ́kọ̀ yẹn ṣùgbọ́n ṣẹ́rí Láolúgbénjó yẹn nǹkan máa kí síbẹ̀ kíkíní Láolúgbénjó yẹn. Délé ọmọ wòlíì yẹn náà abẹ́ nǹkan tó wà lábẹ́ ìlà yìí lónìí. Alájà Kaola ti sọ pé tó wá bá mọ ẹpọn àtọkọ ọkùnrin ibi àtàpàkò ni. Mi like orin yẹn. Wèrè la fi ń wo wèrè. Ẹ pa wọn náà tó bá ti bẹ̀rẹ̀. Wèrè la fi ń wo wèrè wọ́n wá jọ wèrè. Na kọrin yẹn kọrin wèrè. Ṣé orin wà ní orin tẹ́ ń kọ yẹn. Wèrè la fi ń wo wèrè. Wọ́n ní Ṣẹ́gun Johnson ọ̀dọ̀ pàdí mi kan ló wà ní Manchester. Ẹ má ti jẹ́ mbó kí má kọ́rẹ́ mi lè rí àwọn èèyàn wá sí show ẹ̀. Ẹ jẹ́ kí n máa lọ. I'll see you. No, not tomorrow. I'll see you on Monday. I need to rest. Ẹ jẹ́ kí n sinmi. Mi ní wá lọ́la màá rí yín jọ Monday. Má worry. I'm gonna continue with that bẹ̀rẹ̀. Oríyọmí is into politics. I'm a la politics. Àti kọrin tàbí. Èèyàn kan ní is short. Ṣé Délé ọmọ wòlíì? Ẹ lọ wo sàlẹ̀ Délé ọmọ wòlíì. Nǹkan tí bàbá yẹn lábẹ́ abẹ́ wàláì wòlíì àgbà gan òní. Ìyẹn kàn máa ń fò kiri ti ẹni bẹ́ẹ̀ tí jáwé jura tó dáwèrè pè sí lára. Èèyàn kan ní Bukky Wright tó fẹ́ràn ọkọ mọ́mì. Okay, kí ló ń ṣe rough parking fún? Ẹ wá park oko ẹ dúró sórí social media. No, ṣojú yín nìkan máa wò ní. Ibi tójú yín máa kọ́kọ́ lọ nìyẹn. Ìwọ park ẹ dáadáa mo ní wò. Ẹ wá ṣe gbogbo àṣùjọ sójú kan ẹ wá ní ní o máa dé ní nǹkan kan lábẹ́. Ẹ tó máa ṣorí bẹ́ẹ̀ tí nǹkan ṣe yẹn. Yẹmọlí. Oko ẹ máa tírín bí ìrèké oko ni. Yẹmọlí yẹn ò lè ní nǹkan kan. Àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn tí mo pa gidi ni wọ́n bá dóyàwó wọn tó yẹn wọ́n wá tún lo dídò
àwọn yẹn ọmọ pé àwọn lo dídò yẹmọlí ẹmọ yẹmọlí yẹn kan ní yẹmọlí ẹmọ ìrèké oko kò ṣe tàwọn mọ́là o ìrèké oko kan báyìí táwọn ṣẹ̀ṣẹ̀ máa fi ṣe kó mọ ó máa tínrín báyìí akọ rí bákan bákan n bá ti rọ́kùnrin mo ti mọ bó kò ní yẹ lẹ́gẹ́ olórí burúkú yìí ṣe ṣì olóṣì ìyẹn tí orí nǹkan kan park àti rough parking àti straight parking lẹ́gẹ́ orí nǹkan kan park mo ti sọ fún yín oko lẹ́gẹ́ ó dàbí kárọ̀tì àti oko kókóró kí ló wà dábẹ́ lẹ́gẹ́ yìí olóṣì ẹ jẹ́ ká wá lọ on heaven is far from you àní mi go ní lọ mi ní ṣòpò lọ ibi ni máa dúró sí máa wà láyé on YouTube my kidney is critically low ẹ jẹ́ rí post mi ṣe ẹ jẹ́ ká máa lọ àwa sọ ìtókù okay a máa analyze ẹnjọ́ Monday ẹ̀yin ọmọ ní tíátà ẹ lọ lo makeup gidi o torí máa analyze show yín lọ́la máa analyze ẹ Monday kò ṣe ìtẹ́bàjẹ́ pàtí tójú yín máa ṣàn bí tó máa ṣàn bí òṣì tẹ́mà ẹjọ́ lọ kí lè tójú àwọn ọmọ ní tíátà makeup àwọn ọmọ ní tíátà yẹn kí lè tí ìbàyàn máa dá funfun ẹ notice ni gbogbo ìbàyàn á funfun ṣe highlighting lẹ́pẹ́ highlight ojú wọn gbogbo ẹ̀ á wá funfun á dà ìgbà tó kó náà má dógan ẹ bá mi sọ fún wọn to be for one is to be for am torí tí bá bọ́ta lọ́la láti tí mo ṣe analysis mi ẹni Bukky ti bẹ̀rẹ̀ she's an hater ẹ sọ fún wọn kọ́ máa lọ kun ojú lọ́dọ̀ ní 2,000 naira per face kọ́ lọ sọ́dọ̀ makeup artist gidi máa analyse ìmúra gbogbo wọn lọ́la máa analyse makeup wọn ẹ bá mi sọ fún wọn sìn kọ́ look well tó bá múra dáadáa máa wá praise wọn ẹ bá mi sọ fún wọn o ẹ jẹ́ ká máa lọ Monday ni máa wá sorry not tomorrow Monday. Permission to fall out ṣé mo lè máa lọ sí mo satisfy yín lé ni o ṣé ká wá ṣẹlẹ̀ ó ní I don't laugh go my landlord room ẹnu kó nù ẹlẹ́pọ̀n pa ni ó máa dún ẹ pa ni landlord á dún ẹ pa ni á tún gbowó lé aago máa padà lọ́la láti no from Monday aago máa padà lọ láti Monday ṣàwà àti Naija máa wà at the same time you know I can't give time because tí bá fún yín time mo lè má one time here, but definitely I will come on Monday. I love you so much. Yeah, congratulations to Toyosi. Toyosi, I love that lady. I love her. I don't know why. I just love Toyosi. Wọ́n sọ pé ti bímọ. Congratulations. Ọmọ náà àdàgbà wọ́n yanjú lórúkọ Jésù. Instagram, I love you all. I'll see you on Monday. Kí ni yẹn ti fẹ́ kú ṣe ti gbọ́. I love you. Facebook, TikTok, I love you all. I love you all. Not tomorrow, Monday. Monday, I'm going to analysis your lani Monday. Ṣé ti gbọ́. Ẹ má worry. Ẹ bá mi kàn sọ fún wọn kan look well. Èmi máa sọ̀rọ̀, ẹ mọ̀ pé máa sọ̀rọ̀. So, tí lẹ́tà gbogbo wọn bá ti dé. Màá wá, a máa ṣí GoFundMe tẹ́ máa dáwó sí. Nítorí gbogbo yín lájọ́ rẹ́rìn o. Tí lẹ́tà wọn bá ti dé. I love you all. Love you. Bye-bye. Love you. Have a lovely evening. Bye. Bye, love. Bye. Bye all. Bye. Bye.